má. ọ ẹsẹ̀ ṣẹlẹ̀ ni. bí oṣù mélòó. kò tí kò sùn méjì sísìn. kí ló dé tẹ fún wọn lẹ tá a lè yanjú ẹ. wọ́n ti pé gan-an wọ́n ti múwèé lọ kó wa. tó ní òní yanjú ni. kò lè yanjú nǹkan tó ṣe fún mi ó lọ fà. ó lọ fà. bẹ́ẹ̀ ni sà. ọ̀rọ̀ tún ti bẹ́yìn yọ o eegun àlárè ẹ̀yìn èèyàn ẹ̀dá kan dábàá ẹ̀ súnmọ́ bí o ẹ tún wá gbọ́ tuntun lórí ètò Kọ́kọ́rọ́ Alátẹ ní eléyìí tí mo mú wá fún yín. arábìnrin kan tí wọ́n ń pè ní Ọmọlára Dàda òun ló mẹ́jọ ọkọ rẹ̀ wá sí ọ̀dọ̀ Alhaji Dr. Yomi Hamzat wípé kálájì dákúndábọ̀ kan gba òun àtàwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wípé ọkọ òun pé ó ti fẹ́ jẹun tán ó ti jẹ gbogbo gbárùn bẹ́ẹ̀ ló fẹ́ jẹun máyé kí lóhun tó ṣẹlẹ̀ gan pàtó ó lòun ra mọ́tò fọkàn òun tí fi ń ṣiṣẹ́ pé iṣẹ́ awakọ̀ ni ọkọ̀ òun ṣe ó ní ọkọ̀ aláwọ̀kọ́ tí ń lò òun lòun rà fún òun tún ra ọkọ̀ ẹlẹ́ẹ̀kejì fún bábánbárí ẹ̀ wá ní pé òun ta lé kan pé bọ́kọ̀ òun ṣe lọ bẹ̀rẹ̀ sí ní gba owó lé lẹ́yìn nìyẹn láì jẹ́ pé ó fọ òun gbọ́ rárá bẹ́ẹ̀ sì lòun ò ṣe mọ́ o òun ò ṣe mọ́ ni orin tí ń kọ lẹ́nu ẹ̀yin èèyàn mi ẹ̀dá kan dáwọ̀ ẹ̀ máa ń comment kí wọ́n bá mi like ẹ̀sìn mọ́ bá mi pín fọ́nrán ìkáàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ má jẹ́ ń dènà pẹ̀lú ẹ jẹ́ ń gbé fọ́nrán ìwọlé kẹfà balẹ̀ wàá gbálà yí ọ̀rọ̀ lẹ́nu arábìnrin ọ̀hún àti ọkọ rẹ̀. ẹ káalẹ́ sáà. ẹ bá ń súnmọ́ ẹgbẹ́nu sí dáadáa kẹ́ ẹ sọ̀rọ̀ sókè orúkọ yín mà. Ọmọlára Dàda. láti bo. láti Adékilẹ̀. Adékilẹ̀ arílẹ̀ ètò Kọ́kọ́rọ́ Alátẹ. mo ti wá ń jọ Friday ilé ní káwá lónìí láago 5 tẹ́ ẹ pé Àbáyọ̀mí Adédoyin àtàwọn tó ra sáìtì yẹn mo sì wà kún wọn wá. àdẹ ní fọ́tò wọn dà. fọ́tò wọn mo ti mú wá. fọ́tò ta lélẹ̀. fọ́tò ta lélẹ̀. òun náà ni. tí Àbáyọ̀mí ni. Àbáyọ̀mí ni. tẹ́lẹ̀ ń wa tó ń wa mọ́tò tẹ́lẹ̀. tó ń wa mọ́tò ní Lábìrán. ní Lábìrán. bẹ́ẹ̀ni. tó lọ ta. èmi náà mo tiẹ̀ tọ́ lọ gbowó rẹ̀ lẹ́yìn ni. mo sì ní mo jẹ gbèsè wọ́n fẹ́ sanwó ni. kí lẹ kó kọ wọn. Àbáyọ̀mí Adédoyin. Mr. Àbáyọ̀mí Adédoyin ọmọlé Kẹtẹ̀ǹfẹ̀ lódò òye. ọmọlé Kẹtẹ̀ǹfẹ̀ lódò òye fún àǹfààní àwọn tó ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ wa àtàwọn tó ti gbọ́ wa láàrin ìṣẹ́jú péréte ẹ ṣàlàyé tó ṣẹlẹ̀ gan láàrin ẹ̀yin méjèèjì. ẹ súnmọ́ bí mo ṣe sọ níjọ́ Friday mo ní wípé mo ti ra mọ́tò fún rí ó máa ń gbowó ọjà mi ó ṣe ń do ní nẹ́tíwọ́ọ̀kì. ẹ ra mọ́tò lẹ́ẹ̀mejì fún. ó dẹ̀ gbowó ọjà mi ó sì gbé ta ó dẹ̀ gbé owó ọjà mi lọ mo fi dó nẹ́tíwọ́ọ̀kì àtàwọn ọlọ́jà tí mo jẹ lówó wọ́n á ní kí n ta sáìtì mi kí n fi kílẹ̀ àgbèsè arọmọ mi kan náà dẹ̀yà tó jákọ́ bí mi lọ́kùnrin wípé kí n tọ́jú ọmọ yẹn kára rẹ̀ yá wípé inú owó tó bá dẹ́kun kí n ra ìmí ìlẹ́pẹ́ tí Ọlọ́run bá ṣe yanu màá kọ́ ilé yẹn wípé mo dẹ̀ ti gba 500,000 ní owó yẹn tẹ́lẹ̀ àmọ́ mo wá ta sí fóònù mi ó wá kó síìmù mi ó lọ kó sórí fóònù ìyàwó rẹ̀ ó sá lọ fi gba owó jáde owó yẹn kò fún mi lówó mo sáà tún wá ń pe àwọn ẹni yẹn wọ́n wá ń sanwó lẹ́kọ̀ọ́ àti àkàrà fún mi owó tó kù èyí kan fún mi lówó gírí pé tí màá ra bẹ́ẹ̀ kí n ra bẹ́ẹ̀ bí màá rí gbèsè tí màá san kí n san bẹ́ẹ̀ àwọn lọ́wọ́ fún mi ní 10,000 5,000 kò bá ra wọn mo pè wọ́n pé wọ́n ní ká pàdé Lágídígbò lónìí wọ́n làwọn ò ráàyè. ṣé bí ìwé ilé yẹn ó kọ yín ló wà ń bẹ̀. ó kọ mi ló wà ń bẹ̀. ẹ ẹ̀ tí ì ṣèwé fún àwọn yín. tí ì ṣèwé fún wọn àmọ́wọ́ wọn ló wà. ẹ tí ì ṣèwé fún wọn. bẹ́ẹ̀ ni sà. sí wàhálà. Mr. Àbáyọ̀mí ọmọlé Kẹtẹ̀ǹfẹ̀ lódò òye. ìyàwó rẹ̀ ń gbòjì ajé. wọ́n níyàwó yín ń gbé òde ajé fọ́tò wọn nu o ẹni tẹ́ ẹ bá mọ̀ wọ́n ẹ bá wa pè wọ́n ó ti níyàwó mi bẹ́ẹ̀ ni òde ajé níyàwó wọn ń gbé. Mr. Àbáyọ̀mí ọmọ ilé Kẹtẹ̀ǹfẹ̀ ni wọ́n lódò òye ẹ̀yin ọmọ ilé Kẹtẹ̀ǹfẹ̀ lódò òye ẹ pè Mr. Àbáyọ̀mí kí wọ́n yọjú sí wa Lágídígbò láàárọ̀ ọ̀la. ẹ̀yin ọmọ ilé Kẹtẹ̀ǹfẹ̀ lódò òye ẹ pè Mr. Àbáyọ̀mí kí wọ́n yọjú sí wa ní Àgídìgbò láàárọ̀ ọ̀la. Mr. Àbáyọ̀mí a retí yín o wọ́n lè ń wa ọkọ̀ ní Lábìrán sí Mọ́níyà ìbẹ̀lẹ̀ tí ń wakọ̀ mikra àbí bọ́ọ̀sì láìtàìsì ni. àmọ́ kó wa mọ́tò mọ́ báyìí nìsín. kí ni ṣe báyìí. àwọn bíríkìlà ní tẹ̀lé lọ báyìí. ṣé wọ́n sì wà nílé báyìí. wọ́n bẹ́ẹ̀ lè. Mr. Àbáyọ̀mí a máa retí yín láàárọ̀ ọ̀la Lágídígbò ọmọlé Kẹtẹ̀ǹfẹ̀ ní yín lódò òye
a mọ̀ retí yín láàárọ̀ ọ̀la lágídígbò ẹ dé ẹ ṣeun ẹ kalẹ́ sà. Yes sir. ẹ bá ń gbẹ́nu sí máìkì yẹn ni. Yes sà ẹ kalẹ́ o. Ẹ kalẹ́ sà. Yes sà orúkọ yín sà. Orúkọ mi ni Mr. Ọláyẹmí. Mr. Ọláyẹmí Yes, sir. láti bo. Láti ọ̀rẹ́ méjì. látọ̀rẹ́ méjì a rí ilé ètò Kọ́kọ́rọ́ Alátẹ kí ló ṣẹlẹ̀. Mo mú orúkọ ọmọkùnrin kan wá ní Àbáyọ̀mí Kẹ́kẹ́. Àbáyọ̀mí lòun náà ń jẹ́. Bẹ́ẹ̀ Kẹ́kẹ́ Fáyẹmí. Àbáyọ̀mí Kẹ́kẹ́ Fáyẹmí olópo orúkọ rẹ̀ fún wa. ló porúkọ rẹ̀ fún yín. Bẹ́ẹ̀ni. Àbáyọ̀mí Kẹ́kẹ́ Fáyẹmí kí ló ṣe Àbáyọ̀mí kí ló ṣẹlẹ̀ láàrin yín. Ó ṣẹlẹ̀ pé ní alẹ́ ọjọ́ Friday ní inú oṣù tó lọ à ń ṣe program lọ́wọ́ ní church ni ó dẹ́dẹ̀ ó ní àti Ìjẹ̀bú Mùṣín òun ti wá pé ká ràn òun lọ́wọ́ pé ogun ló lé òun wá sí Ìbàdàn bíbà wípé ìlú àwọn náà ti pa ìyá òun àwọn ẹ̀gbọ́n òun wọn jà mọ́ ọn kan níbi tí ogun lé wọn dé wípé òun fi ní bóyá ká tẹ́wọ́ gba òun ká jọ ká ràn òun lọ́wọ́ bóyá yé òun lè gbọ́ ní bíbà bá dẹ̀ sọ yìí pé kó lọ sí police station tó wà ní Agúgù wọ́n máa fún un ní ibi tó máa sọ sí pé tó bá ti di ní àárọ̀ ọ̀la kó wá sí church àlera yìí sọ̀rọ̀ dáadáa níbo dẹ̀ di ọjọ́ kejì èmi ti ń sun program lọ́wọ́ ni wọ́n bá dẹ̀ jí mi pé ẹnìkan béèrè mi ló bá dóhùn mo ṣe attend sí nìyẹn ó dà ṣé o lè pe ìkànnù àwọn ẹ̀gbọ́n ẹ̀ ká bá wọn sọ̀rọ̀ ká lè mọ̀ yìí pé lójútọ́ nìkan tó ń sọ ó dẹ́ pé àǹtí ẹ̀ ó ní fún gan ọmọ àti òun gánṣẹ́ kú ni nínú ìbejì tí wọ́n bí ìkànṣẹ́ kú ni bó dẹ̀ ṣe pé sísítà ẹ̀ ìmìdílé tí wọ́n pè kọ́ mo já fún ìyẹn gbà lọ́wọ́ ẹ̀ mo bá sísítà ẹ̀ sọ̀rọ̀ àǹtí ẹ̀ ní mo níṣẹ́ mọ ẹni tó ń jẹ́ Àbáyọ̀mí Kẹ́kẹ́ fàyè wọ́n lábúrò àwọn ni wọ́n láwọn rí láàárọ̀ yìí gan mo ní sáìdì bọ̀lẹ̀ tí ń sọ̀rọ̀ wọ́n ní Ìjẹ̀bú Mùṣín mo rí pé ọ̀rọ̀ ẹ papọ̀ mọ́ nǹkan tó sọ so mo sá sọ fún wọn pé ṣé ẹ mọ̀ dáadáa torí Ìbàdàn ló wà báyìí á ràn lọ́wọ́ nígbà tó sọ yìí pé òun nídìí ràn lọ́wọ́ chọ́ọ̀chì wa ló dẹ̀ wà báyìí o wọ́n wá ní ká bá wọn ràn lọ́wọ́ wípé ìfúngà wọn ríra láàárọ̀ torí ìkànnù wọn mọ àwọn táwọn bí ìkànnù wọn ṣàìsì wípé ọ̀fọ̀ rẹ̀ làwọn ṣe ní ọwọ́ báyìí èmi àti mọ́mì mi dẹ̀ rí i pé kò yàtọ̀ sí ọ̀rọ̀ tó bá wa sọ ó dà a máa gba nọ́mbà yín ṣùgbọ́n ó máa wà pẹ̀lú wa for now làbá dẹ̀ ràn lọ́wọ́ nígbà tó máa tó bí ọ̀sẹ̀ méjì èmi ní ọjọ́ Monday mo bá ní Monday ọ̀sẹ̀ tó lọ yìí mo wà lórí ọ̀kadà mo lọ síbi iṣẹ́ nígbà tí mo dẹ̀ débi iṣẹ́ ọ̀kadà gò tiẹ̀ tí gbé mi dé bẹ̀rẹ̀ tí mẹ́sẹ̀jì ẹ̀ ti wọlé. mẹ́sẹ̀jì Àbáyọ̀mí. mẹ́sẹ̀jì Àbáyọ̀mí whatsapp voice note ẹ̀ dádì ẹ̀ rí ẹjọ́ ẹ má bínú òun ti ṣàṣemọ́ṣe kan òun ti kó owó nínú àkáǹtì mọ́mì owó yẹn dẹ̀ pọ̀ o. ní ọjọ́ mélòó. ní ọjọ́ Monday. àbí ọ̀sẹ̀. kò tí lò kọjá ọ̀sẹ̀ kẹta inú ọ̀sẹ̀ kẹta ló wà ló bá dẹ̀ sọ pé òun ti lọ hangi síbi kan báyìí o owó yẹn dẹ̀ pọ̀ o tóun bá ti rí owó yẹn òun máa dá owó yẹn padà. fún wọn padà. wọ́n á sẹ́ni fóònù náà sí pé ó ti bá kárí àyà yìí jẹ́ kí ló dé tó ṣe bẹ́ẹ̀ yẹn kò sí lọ́ọ̀ láìmọ̀ láti gbà yẹn immediately mo pe wife mi ẹ lò ó níbo la Ọlọ́run wà ní church ó yá lọ gba ATM mọ́ mi lọ chẹ́ẹ̀kì àkáǹtì wọn ó ló ti kó gbowó àkáǹtì mọ́ mi lọ ó dẹ̀ ti kó owó dádì náà lọ gbowó yẹn sáà lọ 4 million. lọ́nà òwú báwo ló ti jẹ́ nígbà tá a wá pé 4 million. bẹ́ẹ̀ ni owó tó jí 2 million plus nínú àkáǹtì mọ́ mi gbogbo yòókù àkáǹtì dádì ni. so nígbà tí. bó ló ṣe ní access sí àkáǹtì wọn láàrin ọ̀sẹ̀ mẹ́ta. àwa pe báǹkì àpàwọn customer care wọ́n ní sporting bet ni ó fi kó owó wọ́n ní aviator ló fi ń play sporting bet ló fi kó. ó ti fi ta. ló ti fi kó owó yẹn. wọ́n ní àwọn òdì traces wí pé ATM ni ó fi gba owó
ẹ bó ló ṣe ní access sí ṣé fóònù ó ní access sí fóònù wọn ni àbí báwo. ní tí ò yé mi nìyẹn. because àbí ATM card wọn. nǹkan tó ṣẹlẹ̀ ni wípé wọ́n láwọn gba fóònù àwọn lọ́wọ́ ẹ̀ ní alẹ́ ọjọ́ Sunday ọjọ́ wo lòjò rọ̀ ó dà pé Saturday lálẹ́ ọjọ́ Saturday wọ́n láwọn ká fóònù àwọn mọ̀ ní ọwọ́ wípé àwọn gba fóònù àwọn lọ́wọ́ ìpè kí ló fi ń ṣe nǹkan ẹ̀yọ̀kan tí mo bọ̀ ṣe ti mọ́mì àbí táwọn méjì ti mọ́mì bọ̀ wọ́n ti fún un ní ATM dádìrì pé kó lọ máa fi withdraw wá. withdraw wá. 4 million láàrin ọ̀sẹ̀ mẹ́ta fọ́tò ẹ̀ dà sóhun ni. bẹ́ẹ̀ni. Àbáyọ̀mí kẹ́kẹ́ Fáyẹmí n tó pe rẹ̀ nìyẹn ó dẹ̀ ti sá lọ báyìí. ẹ̀dùn ó gba fóònù wọn ṣó ti fi ṣe ẹ̀kan náà ló ta gbogbo kí àbó ti ń ta ó ti play ẹ̀ díẹ̀ bí wọ́n ṣe ń gbé rẹ́kọ́ọ̀dù yẹn wá. àtìgbà wo ló ti bẹ torí rẹ́kọ́ọ̀dù yẹn máa gbé déètì wá. ní alẹ́ ọjọ́ Sunday mọ́júmọ́ àwọn POS tó wà lérí ọ̀dọ̀ wa wọ́n ní ẹ̀mẹ́rin ló wá wípé kí wọ́n bá wọn kán bóun ṣe transfer 200k lẹ́ẹ̀mẹ́rin. láti orí. wọ́n ní máa mú ATM blue kan wá ó dà pé òun ló ní ATM yẹn mo dẹ̀ ń sọ fún yín mo ní èèyàn wá sí ọ̀dọ̀ yín bẹ́ẹ̀ yẹn ó dẹ̀ ń wá láti church tí ẹ lè wá pé àbíkẹ́ wá bá mọ́mì ó gbá wọn náà ní 100,000 naira báyìí ó gbọ́ 100,000 lọ́wọ́ tí wọ́n náà lọ báyìí ó gba 60,000 lọ́wọ́ obìnrin kan náà tó jẹ́ POS 160,000 ló gbá lè rí à POS báyìí lọ́dọ̀ wa. sísítà rẹ̀ yẹn tẹ́tí wá pé sísítà rẹ̀ yẹn náà. ààrùn ti gba nọ́mbà wọn lọ́wọ́ ẹ̀. ok ẹ mọ̀ pé tíyàn bá ní access sí orí fóònù tíyàn ṣe ń gba alert tó bá dẹ̀ ní ATM lọ́wọ́ tó bá kọ́kọ́ wọ́n á send the pin sórí fóònù yẹn. OTP code nǹkan kan tó ń mú lórí fóònù wọn nìyẹn. OTP yẹn ló ń lò tó bá ti lo káàdì tán wọ́n á send OTP sórí nọ́mbà yẹn. nọ́mbà ra káàdì yẹn ló fi rẹ́gísítà sporting bet yẹn. ó ti fi rẹ́gísítà tó bá ti fẹ́ wá fẹ́ lò OTP code yẹn. OTP code òun náà ó ti yé OTP code. ó fa ògbówó yẹn lọ. ṣé wọ́n jọ ń sùn àti mọ́mì ni. a jọ ń sùn ní church gbogbo a jọ ń sùn church ni. ẹ̀sìn kò wá ní fóònù tiẹ̀ ní bó ló ṣe dá ọ̀sẹ̀ mẹ́ta tó sáré small phone ló wà lọ́wọ́ ẹ̀ tó sáré ní access sí fóònù wọn. in fact kò yẹ everybody bó ó mú fóònù mọ́mì dání ó máa mú fóònù mọ́mì dání. ọmọ bó lẹ ṣe wá mọ̀ bó lẹ ṣe láì dájú wípé sísítà rẹ̀ yẹn gan náà wọn ò jọ máa mọ̀. tí ò yé wa nìyẹn. àwọn yẹn ń ná kéè. nǹkan tí ò yé wa nìyẹn. wọ́n ń ná kéè tẹ́ kí wọ́n ti jọ mọ story tọ́jọ́ fẹ́ sọ. wọ́n jọ mọ story yẹn dẹ̀ máa kò dẹ̀ ní yàtọ̀ ó dẹ̀ máa jọra wọn. in fact a suspect ara because ó tún wà lóyà. lọ́sẹ̀ mẹ́ta. in fact ṣé rí nǹkan ẹyọ kan tí mo kàn rí ni wípé. ó yá fi picture ẹ̀ sí. ó ní ẹ̀bùn ó máa ń kọ orin olórin ẹ̀mí ni. so ìyẹn gangan kò jẹ́ ká lè fura pé ó ní àwọn nǹkan yẹn lọ́wọ́. Àbáyọ̀mí kẹ́kẹ́ Fáyẹmí ló pe orúkọ ara ẹ̀ fún wọn. bẹ́ẹ̀ni. bóyá bẹ́ẹ̀ wá lórúkọ rẹ̀ bóyá bẹ́ẹ̀ kọ́ o wọn mọ̀. látìgbà yẹn sì rè nọ́mbà rẹ̀ ò lọ mọ́. nọ́mbà rẹ̀ ò lọ mọ́ ó ti yọ. WhatsApp ẹ̀ náà ò ṣiṣẹ́ mọ́. kò ṣiṣẹ́ mọ́ wà active mọ́ látìgbà náà. kò wà active mọ́ ara. kò wà active mọ́ ara. Ìjẹ̀bú Mùṣín ló dẹ̀ lóhun ti wá. sẹ́yìn ò mójú yìí ni.
kò jójú tí mo mọ̀. Ọlọ́run ṣàánú ni ẹ̀rí kò máa rọrùn ní 2020 nù. Yàrá yàtọ̀ sọ ọkọ̀ olóyún náà, ọkọ̀ olóyún tí ẹ̀rí wọ́n gba ọkọ̀ olóyún tó ta mọ́tò rẹ̀ kan 600,000 tó sì kó nù báǹkì. Ó tẹ̀ pé àwọn tó máa ń gbé àwọn ní iyọ̀ ni wọ́n gbélé ọmọ tó ọkọ̀ olóyún ránṣẹ́ lọ, ó sì gba káàdì lọ́wọ́ ẹ̀, wọ́n gba ògo owó tán. Tí mo fẹ́ sọ ní pé ní 2020 ló fi jẹ́ pé kéèyàn máa gbà yàn lé ńgbà míì àfikọ́ lọ́wọ́ ṣàánú yàn. Àwọn ọmọbìnrin kan kì í má da ọkọ rẹ̀ báyìí, ó sàn sùn káàkiri, wọ́n bá mú wá ó da jẹ́yìn ṣàánú ẹ̀ ṣá máa bọ̀ lọ́dọ̀ tèmi kó máa gbé pẹ̀lú mi. Aláì mo ṣẹ̀ṣẹ̀ bí ọmọ mi tán ni, ọmọ tí ò ti lò bí oṣù mẹ́ta. Ọmọ yìí ó sì ọmọ yìí dá pọ̀ ní máa ń ṣe my mommy my daddy mi náà ń kó mọ́ra. Ó bá di pé ó bá di ìrọ̀lẹ́ yóò bá lọ lé, ó bá ní òun pọn ọmọ pé kóun tiẹ̀ tètè ilé wa ọ̀dẹ̀ jìnnà sí ṣọ́ọ̀pù ńgbà náà. Èmi ti wà níbi iṣẹ́, ọmọ tó dé kò tó dé, ó sì ti pọn ọmọ oṣù mẹ́ta, ó ti pọn lọ, ó ti gbọ́mọ sá lọ. Ó wá jálẹ̀ bóyá lẹ Friday àbálẹ̀ wẹ́ẹ̀dì tá à ń ṣe kọ́kọ́rọ́ alátẹ lọ́wọ́ ní Dùgbẹ̀ lọ́dún náà lọ́hùn. Kíá ara mi ti tutù, mo ṣe pé olówó mi ní ẹ̀sà kan báyìí tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní bá ẹ wo ọmọ kan wọ́n bẹ̀rẹ̀ sí ní apẹtẹ láti lọ bá ọmọ ó kó aṣọ ọmọ yẹn, ó kó àtíkè, ó bá gbogbo aṣọ gbogbo nǹkan ló kó. Bó ṣe ó ti lọ tẹ́nu ṣọ́ọ̀pù, ó ti sùn tí láago mọ́kàn bí aago 12 Ọlọ́run tó la tó rí. Ní tí mò ń sọ bẹ́ẹ̀ ni wípé kì í ọ̀pọ̀lọpọ̀ èèyàn fi sábà fẹ́ kéèyàn sórí fún tó tí a fẹ́ ṣe fún kó máa bá tiẹ̀ lọ, bọ́ kéèyàn gbà sọ́dọ̀ torí pé ẹ̀yin ní èèmù dáadáa lẹ́ fi sórí fún. àbí wípé kò sálejò ní Ísírẹ́lì. Àlejò ti pọ̀ o. ṣùgbọ́n òun ó ní àníyàn bú, ṣe rí ẹni tí ó tún pè yẹn gan kò súnmọ́, kò irú yẹn bẹ́ẹ̀ yẹn ó lè má jẹ́, ó lè jẹ́ pé àwọn tí wọ́n jẹ́ ń ṣiṣẹ́ náà ni tẹ́kẹ̀ pé tán tẹ́ pé story yẹn wọ́n ti jọ mọ̀ tó bá tún lọ bòmí náà the same story náà ni ó sọ. Ṣùgbọ́n picture ẹ̀ gangan ilé àbí kó má ti jẹ́ pé yóò tún change ojú. Picture ẹ̀ gangan ni òun gangan ilé orúkọ lè yàtọ̀. Ṣé ẹ rí ojú tẹ̀ ń wò yìí lọ́dọ̀ tiwọn ó ní Àbáyọ̀mí Kẹ́kẹ́ Fáyẹmí ìlópo kọ ara tiẹ̀ lọ́dọ̀ tiwọn. Ó lè dọ́dọ̀ tí yín kó pé lóko míì, ó ti gbówó wọn sá lọ o. Ó wọlé ìjọsìn wọ́n sì gbà á tọwọ́ tẹsẹ̀ kíyàwó má jẹ́ ẹ wo bó ṣe. Ṣe dáadáa wọ́n ní Mọ́gàjí baby went on vacation ráńpẹ́ aṣáàdúpẹ́ ń tá àwí ìkọlà bá máa sọ. Ìyàwó mi kò ní dáríjì mi láyé lálẹ́kẹ̀ amẹ́ẹ̀dẹ́. Ojú ẹni tẹ́ ń wò yẹn ẹ máa bá wa share rẹ̀. Ó ní Ìjẹ̀bú Mùṣín ilé òun ti wá àmọ́ ibi tó wà báyìí o, ẹ lè kẹ́fì ẹ̀ ẹ sì lè kófìrí rẹ̀. Àbáyọ̀mí ó lè pókọ̀ mí fún yín ṣùgbọ́n ó kọ tó pè fáwọn Àbáyọ̀mí Kẹ́kẹ́ Fáyẹmí. Ó wọlé ìjọsìn pé kí wọ́n ṣàánú o láàrin ọ̀sẹ̀ mẹ́ta. Ó ti gbé owó tó tó 4 million naira ó ti gbé sá lọ, ó ti fi ta tẹ́tẹ́, ó fowó olówó ta tẹ́tẹ́, ó sì lè máa jẹ kankan lásìkò tó tẹ̀ wá tó yẹ pé kò sì sí nǹkan kan ju World Cup náà lọ. World Cup tí wọ́n tẹ̀ ń forí ẹ̀ wọ́n gúnra wọn tó yẹ pé ẹ ti lérò pẹ́lú mi ọ̀nà Argentina ó kàn gbé wọn látẹ̀yìn kò ní jẹ mọ́.
Àbáyọ̀mí Kẹ́kẹ́ Fáyẹmí, gbogbo ẹni tẹ́ ẹ bá rí, tẹ́ ẹ bá dá a mọ̀, tẹ́ ẹ bá rí, ẹ jọ̀ọ́ ẹ máa bá wa share rẹ̀, ẹ bá wa share rẹ̀, ẹ bá wa share rẹ̀. Tẹ́ bá kófìrí ẹ̀ níbì kan, ẹ bá wa rán a mú, ẹ gbé lọ sí nearest police station, kẹ́ wá kàn sí wa Lágídígbò. Níbikíbi tẹ́ ẹ bá ti rí, ẹ bá wa mú, ẹ gbé lápá ìyáká, ó di nearest police station, ẹ wá ké sí wa Lágídígbò. Nọ́mbà tẹ́ ẹ fi pè wá tàbí kẹ́ ẹ kàn mẹ́sẹ̀gì wa 08079226335, WhatsApp nọ́mbà ni 08079226335. Tẹ́ ẹ bá ti kófìrí ẹ̀ níbikíbi, ó lè sì wà ń Bàdàn báyìí o, ó lè ti wà ní Ìjẹ̀bú Múṣin padà, kò síbi tí ò lè wà, ó lè sákò nípínlẹ̀ Ọ̀yọ́ kó tún lọ ìpínlẹ̀ míì. Tẹ́ ẹ bá ti rí ojú yìí, Àbáyọ̀mí Kẹ́kẹ́ Fáyẹmí ló pòkọ rẹ̀, ó ti gbówó olówó sá lọ o. Ọlọ́run ṣe ní rírí. Àmín Jésù. Ẹ pẹ̀lẹ́. ẹ ṣé gan sir. Yes sir. ọlẹgbọn yọ ẹyìn wa bọ lẹsẹ rí sí abẹ́rẹ́ pé nǹkan kí sẹ́sẹ̀ ràgó kọ́lọ́ má jẹ́ ká ṣe káfẹ́ àgbákò ọkọ̀ nínú ayé. Mo ní sáré fi tó yín létí ní gẹ́gẹ́ bí ìlérí ta ṣe fún yín pàdé kojú yín fọ́ bẹ́ẹ̀ láti jẹ́ kí tiyín di sí gbogbo nǹkan tí bá ń lọ káàkiri ilẹ̀ wa. Ètò eléyìí ètò tó ní agbára díẹ̀ ní kí ló ń tẹ́rí sí ètò ọ̀hún ẹ jẹ́ darapọ̀ lábàlá rẹ̀ wú sí ẹ ṣeun tẹ̀ ń gbọ́ wa ẹ kú kalẹ̀.